Wọn da Natasha dúró ní pápákọ̀ òfurufu, wọ́n ní kò lè kúrò ní Nàìjíríà. Àwọn òṣìṣẹ́ tó rí sí ìwọléwọ̀de àwọn aráàlú lórílẹ̀‐èdè yìí dá sẹ́nítọ̀ tó ń ṣojú àwọn èèyàn ààrẹ gbùngbùn Kogi nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin àgbà Natasha Akpoti-Uduaghan dúró ní Nnamdi Azikiwe International Airport ní Àbújá dúró láàárọ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tó kọjá lásìkò tó fẹ́ lọ sí London. Àpótí, ẹni tí òun àti ọkọ rẹ̀ olóyè Emmanuel Uduaghan jọ dé pápákọ̀ òfurufú náà ni wọ́n sọ fún pé orúkọ rẹ̀ wà lára àwọn tí ìjọba ń sọ, nítorí náà kò lè kúrò ní Nàìjíríà. Lẹ́yìn tí wọ́n fa ọ̀rọ̀ yìí lọ síwájú sẹ́yìn, wọ́n fún un láǹfààní láti wọ British Airways flight, àmọ́ ṣá iléeṣẹ́ náà kò tíì gbé àtẹ̀jáde kankan síta lórí ọ̀rọ̀ náà. Tẹ́ ò bá gbàgbé, Natasha ló ń kojú ẹ̀sùn pé ó ṣe ohun tó tako òfin àti ìlànà ilé-ìgbìmọ̀ asòfin lẹ́yìn tó sọ pé ààrẹ ilé sẹ́nitọ́ Akpabio fẹ́ kí àwọn jọ máa ṣe wọléwọ̀de.